Ya kálẹ́ ẹ̀dẹ̀ káàbọ̀ padà sí orí ètò wa ẹwà ìṣirò. So níbi tá a ti ń kà nínú nípa ìwé ọ̀jọ̀gbọ́n náà. So ọ̀jọ̀gbọ́n K.A. Stroud. So àkọ́kọ́ a dúpẹ́ púpọ̀ ní ọwọ́ àwa tí a máa bá wa kà lọ ní àtìgbà tí a ti bẹ̀rẹ̀. So mo dẹ̀ tọrọ gáfárà pé gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wa so bá ṣe ń wá bá dẹ̀ ṣe ń ṣe kíni o bá ṣe ń béèrè pé ká sún ètò náà di ẹ̀yìn àwẹ̀. So mo tọrọ gáfárà pé a lè mọ́ lè láǹfààní àti ṣe bẹ́ẹ̀ látàntorí bí a ṣe bẹ̀rẹ̀ ni. So pé tàbá dẹ̀ fi ìsinmi díẹ̀ sí ó súnmọ́ kí àwọn èèyàn kí wọ́n mọ́ jára mọ́ ètò náà mọ́ àbí kọ́ mọ́ kó ìrẹ̀wẹ̀sí nígbà tí àwẹ̀ bá lọ tán. So ya ẹ káàbọ̀ Ọ̀gbẹ́ni Ayọ̀mídé, so àǹtí Níkẹ́, ẹjọ́ mo ti fi ẹ̀yin náà mo fi ń ṣe co-host so that tí a bá rí ẹni tó dé lẹ́yìn ìgbà tí mo bẹ̀rẹ̀ tàbí ẹ̀rọ mi náà tiẹ̀ tún múná lọ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ lánàá so a lè rẹ mi gbé wọn wọlé tàbí kí wọ́n máa bá mi bá ètò náà lọ. So ní ẹ̀kọ́ tó kọjá ní ọ̀sẹ̀ tó lọ so a dúró nípa níbi fraction, ratio àti percentages. So mo dẹ̀ ṣàlàyé fún wa pé tá bá ní ratio fraction ọ̀nà ni pé tá bá ṣe kí ni o so tá bá ní integer kan so tá bá ní integer kan so tá tún wá ní integer mìíràn tó wá jẹ́ pé fraction bá dá àwọn méjèèjì láàrin ẹgbẹ́ mo ṣàlàyé fún wa pé ìgbà yẹn la máa ṣe kí ni o la máa ní fraction. So ọ̀jọ̀gbọ́n tó kọ̀wé náà dẹ̀ sọ fún wa pé kí ni o in tó wà tá kọ́kọ́ kọ yìí ká tó fa igi fraction yìí ó la máa ń pè ní kí ni o lámọ̀ pè ní numerator. So tí tó wà nísàlẹ̀ yìí tí ó mọ̀ jẹ́ denominator. So ọ̀jọ̀gbọ́n dẹ̀ sọ fún wa àwọn oríṣiríṣi fraction ta ní gẹ́gẹ́ bí proper fraction proper ní ẹgbẹ́ kí nǹkan tọ́. So ẹ̀rí pé mo sọ fún wa pé tó bá jẹ́ pé tó wà lókè tó bá lè kéré sí tó wà nísàlẹ̀ ajá sí pé proper fraction. Ẹ̀rí pé tọ́ ẹ pé kí ni o kí n gbé ọmọ kékeré ní kọ́kọ́ lọ́rùn tó ti yá báyìí. So ẹ̀rí pé tó wà lókè o kéré sí tó wà nísàlẹ̀ proper fraction yẹn. Ẹ̀rí proper fraction bákan náà gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n ṣe ṣàlàyé fún wa. So náà ni pé kí ni o tó bá jẹ́ pé tó wà lókè bá tóbi ju tó wà nísàlẹ̀ lọ. Ẹ̀rí pé kò tọ́ kò sì bá làákàyè mu pẹ̀lú kí wọ́n ní ọ̀dà ìwọ́n mọ̀ tí ń jẹ́ gbádùn kọ́kọ́ lọ́rùn látara ọ̀dà ìwọ́n náà wá gbé mi náà kọ́kọ́ lọ́rùn kí wọ́n wà lókè ọmọ ọdún kan. Ẹ̀rí pé tọ́rùn ọba wọlé kódà ọmọ náà lè ṣe kí ni ó lè dé ilé ìwòsàn. Mo dẹ̀ sọ fún agbá ní mixed fraction náà mo nínú àwọn ìwé mìíràn wọ́n pè ní mixed number. So báyìí náà a tún ṣàlàyé bó ṣe so bá ṣe lè define ohun tí a ń pè ní fraction. Mo sọ fún wa pé tá bá fẹ́ multiply fraction ajá sí pé numerator pẹ̀lú numerator denominator pẹ̀lú denominator. So ìjẹ́ tí eléyìí bá yé wa a máa tẹ̀síwájú ní ibi fírémù 47 so ojú ìwé 24 àwọn tá bá níwèé náà ẹ sì jẹ́ ká máa tẹ̀lé wa ká lọ. Ẹ̀rí pé tẹ́ bá wo fírémù 47 bí tá ti fẹ́ bẹ̀rẹ̀ so òun náà kí ni o náà ni tí a ń pè ní ratios. So ọ̀jọ̀gbọ́n tó fẹ́ mọ tẹ̀síwájú ṣùgbọ́n àlàyé tó fẹ́ ṣe fún wa so nínú fírémù eléyìí òun náà ni ratio gbogbo aláti máa gbọ́ ratio ẹ̀rí pé tó jọ mọ́ tàbí tó súnmọ́ ratio ní Yorùbá òun náà ní ká sọ pé ó sunwọ̀n ṣẹ́tìkẹ́ ẹ̀ báwọn. So ọ̀pọ̀wé yìí wá ní kí ni o tó bá jẹ́ pa bá ní ó nọ́mbà kan tó ti yẹ bá ó nọ́mbà kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ ṣe pé tí n bá ní 3 ẹ̀ pé ó nọ́mbà ní 3 àbí. So kápẹ́ bá ní 3 gẹ́gẹ́ bí ó nọ́mbà kan tó wá jẹ́ pé ó nọ́mbà náà o
so tí bá lè pín wọn sí oríṣiríṣi fraction lóríṣiríṣi tó ti rí báyìí so ajá sí pé kí ni o a mọ̀ ní fraction a máa ní ratio ṣùgbọ́n ìpín wọn sí fraction oríṣiríṣi yẹn fraction tá a pín sí yẹn ó gbọ́dọ̀ jọ ní denominator kankan náà tó ti wá báyìí ẹ pé ní àpẹẹrẹ tí mo sọ pé ká pa ní 3 ẹ̀rọ bínú kìí ṣe bí a ti ń rí àpàtì ní àbí ṣe a ti ń rí screen mi bẹ́ẹ̀ ya ẹ ṣeun ẹ má bínú gègé mi ni kò fẹ́ kọ dáadáa so òun náà ni pé tá bá ní kí ni o tá bá ní nọ́mbà kan tá pín sí ìpín oríṣiríṣi òun náà ni a máa pè ní kí ni a máa pè ní ratio tó bá jẹ́ pé ìpín tá pín wọn sí yẹn tí gbogbo wọn lọ ní kí ni o tí wọ́n dìjọ lọ ní fraction kankan tí wọ́n ní denominator kankan náà so tí wọ́n ní denominator kankan náà so ìgbà yẹn láà máa ní kí ni a máa rí ratio gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé a méjì a lọ síbi ìnáwó so a lọ síbi ìnáwó wá fún wa ní ìṣù àmàlà mẹ́ta so èmi gẹ́gẹ́ bí olóúnjẹ èmi ṣe kí ni o ó jẹ́ ìṣù àmàlà méjì so ó jẹ́ ìṣù àmàlà méjì so tẹ́yìn wá jẹ ìṣù àmàlà kan yòókù so ẹ rí i pé ìpín ni tí wọ́n bá ní mélòó lèmi jẹ ṣe é fẹ́ máa sọ pé mo jẹ 2 méjì nínú kí ni o nínú ìṣù àmàlà mẹ́ta ilé ìtàn fún wa yẹn so tí wá báyẹn so ilé yẹn ni 2/3 ilé yẹn ni 2/3 ratio ni 2 yẹn ratio ni so ẹni tó jẹ ìṣù àmàlà kan yòókù ẹ rí i pé táwa ń béèrè lọ́wọ́ pé kí lóun náà jẹ òun náà jẹ kí ni o ó jẹ ọyọ kan nínú mélòó ó jẹ ọyọ kan nínú mẹ́ta ajá sí pé òun náà jẹ kí ni òun náà jẹ ìṣù àmàlà kan nínú mẹ́ta so iye tèmi jẹun àti iye tóun jẹ òun lá máa pè ní kí ni o òun lá máa pè ní ratio ajá sí pé tá a bá fẹ́ sọ pé wọ́n jẹ́ pé kí ni o jíjẹ tá a jẹ àmàlà yẹn yóò mọ̀ jẹ́ ní 2/3 yóò mọ̀ jẹ́ ní 2/3 ọmọbìnrin mi tí rí nǹkan kankan pẹ̀lú gègé mi so yóò mọ̀ já sí 2/3 so ìjẹ́ tí ilé ìbáyé wa so tí gbàtà dẹ̀ ti mọ ìntí ratio kọ̀ọ̀kan jẹ́ so ọ̀jọ̀gbọ́n tún fẹ́ tẹ̀síwájú nínú fírèmù eléyìí tó tẹ̀lé so ó fẹ́ mọ ṣàlàyé tí a ń pè ní percentage àti mọ tí fraction jẹ́ a dẹ̀ mọ̀ pé fraction ni tó jẹ́ pé mọ́ ṣe kí ni o a máa ní numerator àdẹ̀ṣìmọ́ ní kí ni a máa ní denominator ọ̀rọ̀ ti yọ ara yẹn so tá bá ní percentages so òǹkọ̀wé ní percentage ní kí ni o fraction kan ni o ṣùgbọ́n fún fraction yẹn denominator tó mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 100 gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé kí ni fraction a máa ní numerator àdẹ̀ṣìmọ́ ní denominator a máa ní numerator àdẹ̀ṣìmọ́ ní denominator so gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 5 out of 100 people pé èèyàn máa nínú àwọn èèyàn 100 so tí a bá wọn lo kí ni o wọ́n lo ọwọ́ òsì èèyàn máa nínú àwọn èèyàn 100 wọ́n lo ọwọ́ òsì ẹ má gbàgbé bá sọ pé fraction ni pé kí ni o iye nǹkan kan nínú odidi pé tí bá ní 1/2 ajá sí pé ọyọ kan nínú méjì so tá bá ní èèyàn márùn nínú èèyàn 100 so pé 5 nínú èèyàn 100 ajá sí pé túmọ̀ ní pé kí ni 5/100 so tá bá ní irú fraction yẹn a máa pè fraction yẹn ní percentage bó la ṣe mọ̀ pé percentage ni níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé kí ni o níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé denominator rẹ̀ níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé denominator rẹ̀ yóò mọ̀ jẹ́ 100 ẹ wá rí percentage yìí a máa kọ́ bẹ́ẹ̀ pé 5% 500 mo kọ́ a lè kọ́ gẹ́gẹ́ bí kí ni o 500 or 5% ni mo rí gègé mi lò lónìí kí ló dé. Wọ́n fẹ́ mọ kankan ẹ̀kọ́.
má bínú. Yeah, so ẹja mọ̀ pa lọ bẹ́ẹ̀. So mo náà mọ̀ kọ́ bí a ti bá ní 5/100 gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ajá sí pé yóò mọ̀ jẹ́ kí ni o, yóò mọ̀ jẹ́ 5/100 tá dẹ̀ sì lè kọ́ bí kí ni o, a lè kọ́ gẹ́gẹ́ bí 5%. So jẹ́ tí eléyìí bá yé wa, bó wá ní tó bá jẹ́ pé 13 nínú bá ní ìkúnlé ẹni ọkọ̀ 100 níbẹ̀ náà bákan náà, tẹ́wá ní òkè náà lọ́wọ́ mú ọkọ̀ 13 wá nínú ọkọ̀ 100 tó wà lágbàlá hàn. So agá sí pé percentage kí ni o, percentage ọkọ̀ 13 yẹn nínú èyí tó wà lágbàlá kí ni yóò mọ̀ jẹ́? So yóò mọ̀ jẹ́ 13/100, yóò mọ̀ jẹ́ 13/100. So ìjọba àwọn percentage ni tó bá ti jẹ́ pé kí ni o, tó bá ti jẹ́ pé a lè kọ́ ní fraction. So nínú fraction yẹn tí denominator wa bá dẹ̀ jẹ́ kí ni, tí denominator wa bá jẹ́ 100, ajá sí pé a máa ní percentages. Ẹ̀wọ̀dẹ̀ mọ́ gbàgbé wọn la lè kọ́ gẹ́gẹ́ bí percent, a lè kọ́ gẹ́gẹ́ bí percent. So nǹkan ṣẹlẹ̀ kò tí yé dáradára. So ó yá ẹni pé tẹ bá wo nínú frame eléyìí tó tún kàn tí a mọ̀ sí frame 60. So ọ̀jọ̀gbọ́n á ní kí ni ká gbé eléyìí yẹ̀wò. Ó ní bó ni tó bá jẹ́ pé percentage defective resistor in a batch of 25. So kí ni percentage yẹn ó mọ̀ jẹ́? So bí tó bá jẹ́ pé kí ni o, tó bá jẹ́ pé 12 nínú àwọn 25 yẹn ò dá. So ta ni ó ṣàlàyé tí yẹn ó jẹ́? Tó bá jẹ́ pé 12 nínú àwọn 25 yẹn ò dára, kí ni percentage yóò jẹ́ báyìí? Tó wá ní ká gbé lọ sí percentage pẹ̀lú àlàyé tí mo ti ṣe. Sáré tí ó sọ bóyá ní orí ìkànnì àbí àwọn tó ń gbọ́ wa ní orí Facebook bákan náà. Ẹ káàbọ̀ ọ̀jọ̀gbọ́n Grace Oyèbọ́lá, ẹ káàbọ̀ adúpẹ́ tẹ́ darapọ̀ mọ́ wa. So kápẹ́ ń gbọ́ mi percentage ládé. So wọ́n ní tí if the percentage of defective resistors in a batch of 25, so we are asked to find if 12 of them are defective. Báyìí pé 12 nù bẹ̀ kò dára tó, tó bá jẹ́ 12 ń bẹ̀ kò ṣe kí ni o, kò dára tó. Wọ́n ní ká wá kí ni o, ká wá in tí percentage rẹ̀ mọ̀ jẹ́. Mo gbàgbé mo ní percentage òun náà ní pé tí denominator bá jẹ́ 100, tí denominator bá jẹ́ 100. So nínú ọgbọ́n ta lè dá ní pé ìgbà tá ti ní 12 kilo pẹ̀ tẹ́lẹ̀, a ní 12/25. Ẹ gbé wọn tí 12 bá ti bàjẹ́ nínú mélòó? Nínú 25. So tí ajá pé tàwa kọ́ fẹ́ kọ́ fraction náà yóò mọ̀ jẹ́ kí ni o, 12/25. Gbogbo yé wa, yóò mọ̀ jẹ́ 12/25. Ṣùgbọ́n percentage wọn á ní ká gbé lọ. Ẹ̀dẹ̀ sì mọ́ gbàgbé pé kí ni percentage o? So percentage ni pé tó bá lè jẹ́ pé denominator mi bá jẹ́ 100. Nísìnyí báyìí pẹ̀lú 12/25, denominator mi jẹ́ 25. Bó ni mo ṣe lè jẹ́ kí ni o, kí denominator mi pé 100? Ajá sí pé kí 25 ó tó lè di 100 máa mọ multiply pẹ̀lú 4. Òbú tí wàá máa ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé nínú tá a ṣe nínú ẹ̀sẹ̀ tó kọjá pé tó bá ṣe fún numerator ògùn ṣe fún denominator náà ni. Níwọ̀n bàtà fi lè multiply denominator pẹ̀lú 4, ajá sí pé a gbọ́dọ̀ multiply numerator náà pẹ̀lú 4. So ẹgbẹ́ wa ní 12 times 4 equals to what? Equals to 25 times 4. So kí la mọ̀ ní pátápátá o? So a mọ̀ ní 48 divided by 100. Ní mọ̀ tí o mọ̀ gbègbè mi ṣiṣẹ́ lè ní. So ẹ mọ̀ bínú ẹ̀dá ọkùn ẹ jẹ́ ká mọ̀ balọ̀bá. Mi fẹ́ pa ẹ̀rọ láti pa tuntun. Tí bá pa tí bá tuntun ó súnmọ́ kò sì ṣe tí mo fẹ́ kó ṣe. So tí a bá yẹn, so òun nìyẹn. Ó yá, ẹ jẹ́ ká tẹ̀síwájú. NP a ti mọ̀ pé 48/100 ló jẹ́. A ti mọ̀ pé 48/100 ló jẹ́. Ẹ jẹ́ kí n pa ẹ̀rọ yìí kí n tún tàn so that kí ní gègé wọn yóò lè kọ dáradára. So mi ò fẹ́ bí mo ṣe ń ṣe tí kò ṣe yìí. Ẹ dákun fún mi ní ìgbàláyè láti pa láti tuntun tàn.
mo ń bọ̀ máa pàdé wa láìpẹ́.
ẹ má bínú mo ti padà dé mo dẹ̀ ṣe kábàámọ̀ àwọn ẹ̀rọ tó ń ṣe ségesège ó ti ṣiṣẹ́ báyìí. So ibi tá a dé dúró òun náà ni fraction. So wọ́n ní tó bá jẹ́ pé nínú ọkọ̀ àbí àwọn resistors tí wọ́n kó sínú yàrá so nínú 25 nínú wọn ṣe bá ti gbọ́ báyìí so wọ́n ní méjìlá ń bẹ̀ ó ti ṣe kí ó ti bàjẹ́. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pẹ̀lú láti sọ tí méjìlá nínú rẹ̀ bá bàjẹ́ òun náà ni pé kí ni o yóò mọ̀ jẹ́ 12/25 ẹgbẹ́ mo ṣàlàyé lẹ́ẹ̀kan àwa méjì lọ sóde wọ́n fún wa ní ìṣù àmàlà mẹ́ta èmi dẹ̀ mú méjì inú rẹ̀ méjì nínú mẹ́ta yẹn túmọ̀ sí 2/3 fraction pẹ̀lú àlàyé ọ̀sẹ̀ tó lọ. So nǹkan wá ní kápá wá nírú nǹkan báyìí 12/25 tá a bá fẹ́ gbé lọ sí percentage so ẹ̀rí pé nínú ta sábà mọ̀ náà ni pé okay tá a bá fẹ́ gbé nǹkan lọ sí percentage o ká máa multiply pẹ̀lú 100%. Bẹ̀bó gangan ni àṣemọ́ ṣe bá kí táyé bá fi mọ́ ṣe bẹ́ẹ̀. So ìdí ni pé kí ni ta fẹ́ gangan pẹ̀lú àlàyé percentage òní a mọ̀ ní percentage. Jẹ́ pé ìyẹn numerator wa so ti wá báyìí so tó bá ti lè jẹ́ pé n tó jẹ́ kí ni o n tó jẹ́ denominator wa ó jẹ́ 100. So tí denominator wa tó bá ti lè jẹ́ 100 tó ti wá báyìí bẹ́ẹ̀ tẹ́ bá wo bíbá yìí rí pé 25 ló wà ń bẹ̀ bó la ṣe lè jẹ́ kó jẹ́ kí ni ṣe jẹ́ kó jẹ́ 100 òun náà ni pé ká wọ pé 12/25 so ká wá multiply eléyìí pẹ̀lú 4 ká dẹ̀ sì multiply eléyìí pẹ̀lú 4 ẹ rí pé tá a bá ṣe bẹ́ẹ̀ so n tí ó mọ fún wa òun náà ni kí ni o so n tí ó mọ fún wa òun náà ni 48 divided by 100 so yóò mọ fún wa ní 48 divided by 100 òun ni ọ̀jọ̀gbọ́n náà sọ fún wa. Tó wá ní tá a bá fẹ́ dá láàmú ajá sí pé tó wọ́n fẹ́ ká gbé nǹkan lọ sí percentage gẹ́gẹ́ bí eléyìí tí wọ́n ní ká gbé lọ sí percentage báyìí adarí láàmú tá a ṣe ni pé kí ni o a máa multiply pẹ̀lú 100%. So ti a máa multiply pẹ̀lú 100%. Ẹ pé 48/100 mo la lè kọ́ tí wọ́n bá ní p/100 a lè kọ́ pé yóò mọ jẹ́ kí ni p percentage. Ajá sí pé 48/100 bí báyìí náà mọ jẹ́ kí ni 48%. So eléyìí tàbá fẹ́ dá láàmú báyìí òun náà gbé a multiply pẹ̀lú 100%. Ìdí ni pé tàbá ní 100% tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe pé 100% kí ni ó mọ jẹ́ 100/100 1 náà ni ó dà gẹ́gẹ́ bí equivalent fraction pa àti ṣe nǹkan kan bí ara rà ògbó tí wá báyìí so eléyìí wọn á fún mi 25 mélòó 1 so eléyìí ó jẹ́ 4 òun náà mọ jẹ́ 48% báyìí so báyìí la ṣe lè gbé kíni la ṣe lè gbé nọ́mbà lọ sí percentage. Ìjẹ́ tí eléyìí bá yé wa ẹgbẹ́ tẹ́ bá wo frame 51 so nkọ̀wé ó tún ní pé kí ni o ẹ wá rí fraction ó la tún lè gbé fraction náà lọ sí percentage pẹ̀lú ká máa multiply pẹ̀lú 100 gẹ́gẹ́ bá ṣe ṣe so ti yọra báwọn. So ó tún wá fẹ́ ṣàlàyé pé bó wá ní ká pé àwa fẹ́ wá percentage nínú nọ́mbà òdìdí kan so ti yọra báwọn ẹgbẹ́ tí wọ́n ó ní to find the percentage part of a quantity so we multiply the quantity by the percentage written as fraction. So ti yàrá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ó ní 24% of 75. Ẹ má gbàgbé pé pẹ̀lú àlàyé tá a ti ṣe pé tá a bá ní 24% tàbí tá a bá ní p% kí ni ó máa jẹ́ so p divided by 100. Gbogbo ti yàrá yẹn so then 24% eléyìí náà máa jẹ́ 24/100 off kí ló ní off ó máa jẹ́ ẹ rí pé ó lára lè kọ́ off láì mọ iye ìgbà bí i pé kí ni multiplication wà ẹ rí pé ó ṣàlàyé rẹ̀ nínú àwọn precedence rule yẹn. So I just gave them a times 75. So you have a 5 lay lobby, you get 20. 5 lay lobby by now. So 5 million no LA. So 15 abi. So 5 to law. 5 year 3, 5 year 4, 4 year 1, 4 year 6. So I just be of one of one in 18. See me this as you so by 24. I'll call 24 million 24 year 1, 24 year 5. So 5 million so 15.
5 million nínú so ilé ó jẹ́ 15%. So yóò jẹ́ 15%. Àbí so ẹ rí pé tí ó mọ̀ jẹ́ nìyẹn. Bó wá ní tá bá ní 8% of 25 ńkọ́ ilé iná kò lè rárá. Ẹ má gbàgbé pé percentage mi yóò mọ̀ jẹ́ kí ni 8/100 multiplied by 25 gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé 25 via 1 25 via 4 8/4 yóò mọ̀ fún mi ní 2. So ilé ní tí a ń pè ní percentage. Ẹ má gbàgbé bí wọ́n ṣe ṣàlàyé. Òun náà ni pé tá bá ní percentage òun náà ni pé fraction kan lòun náà. Ṣùgbọ́n fraction náà wọ́n wọ́n ní kí ni yóò mọ̀ ní denominator tí a ń pè ní 100. Yóò wọ́n ní denominator tí ó wà ní 100. Ó dẹ̀ ti ṣàlàyé bá ṣe lè gbé fraction lọ sí percentage. Ẹgbẹ́ bó láti gbé lọ sí percentage pé má dà láàmú. So wá ọ̀nà tó fi jẹ́ pé denominator yóò fi jẹ́ 100. Àyẹ́síkà àtà ń ṣe bí exam WAEC ni o, NECO ni o, JAMB ni o, àbùkátà láti dára láàmú. Tó bá ní kí n gbé 3/10 mi, tó bá ní kí n gbé lọ sí percentage, fún láì dára láàmú, òun náà ni pé kí n wá ọ̀nà tí denominator mi ó fi jẹ́ 10. Ọ̀nà tí denominator mi ó fi jẹ́ 10 pé n multiply pẹ̀lú 10. Tí n bá dẹ̀ ti ṣe nǹkan fún numerator tàbí denominator mo gbọ́dọ̀ ṣe fún denominator bákan náà. Torí pé a ti multiply by 10, ajá sí bá gbọ́dọ̀ multiply by 10. So yóò máa fún mi ní 30/100 tí ṣe kí ni o 30%. So tí ṣe 30%. So ẹ rí pé ẹ bá wo ohun tó kù lẹ́yìn rẹ̀ wọ́n fẹ́ mọ̀ ṣe tí a gbé ní few summary pé gbọ́n tá ti kọ́ sẹ́yìn. So ọ̀jọ̀gbọ́n máa sọ fún wa pé kí ni àti ṣàlàyé fraction gẹ́gẹ́ mo ti ṣàlàyé síwájú. So ó dẹ̀ ṣàlàyé equivalent fraction náà. So ó dẹ̀ ṣàlàyé in tó jẹ́ pé kí ni o. So in tó jẹ́ pé a mọ̀ pé ní equivalent fraction bá ṣe lè multiply bá ṣe lè divide bá ṣe lè mọ̀ ratio. So bá ṣe lè gbé sí percentage. Jẹ́ tí ilé ìbáyé wa lọ sí frame mìíràn ibi tó ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ sọ̀rọ̀ decimal numbers fún wa. Ó fi mọ̀ sọ̀rọ̀ decimal numbers fún wa. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú ẹ má gbàgbé pé àwọn ìdánrawò kọ̀ọ̀kan ó máa ń wà láàárín àwọn frame kọ̀ọ̀kan. Wọ́n rọ̀ wá láti ṣe àwọn review exercise tó wà bẹ́ẹ̀ náà. Àbá ní àǹfààní láti rí ìwé náà mo ti gbé sí orí ìkànnì Telegram adẹ́sìrì níbẹ̀. Bóyá ká tó tẹ̀síwájú ta ni ó ṣàlàyé tí agbọ́ tó gbọ́yé ẹni tí tó bá gbọ́yé nípa kí ni decimal numbers. Ìgbà wo bá ti mọ̀ tó mọ̀ decimal number ta ni ó ṣàlàyé rẹ̀ fún wa ká tó tẹ̀síwájú. Ẹ ṣeun. Ẹ ṣeun 18 lábí. Ajá sí pé a ti ṣe àṣìṣe kan níbẹ̀ yẹn nìyẹn. So ẹ jẹ́ kí n padà lọ síbẹ̀. Okay, ìbéèrè náà ni. So a ní ẹ ṣeun Aunty Grace wọ́n ní 12/25 ẹ mọ̀ pa ní times 100 lẹ́ẹ̀kan àbí. So no mo wá béèrè wọn 24% àbí. So 24%. Okay, 25 àbí. 25/100 of 75 àbí. Yeah, so yóò mọ̀ fún mi ní 25/100 times 75. Kí ni ìbéèrè yẹn gangan ẹ jẹ́ ká tún kọ. Mi mọ irú béèrè eléyìí tẹ́ sọ gangan. Ẹ jẹ́ kí n wo òkè láti tún ìbéèrè náà kọ. So ìbéèrè náà lọ pé kí ni okay yeah 12/25 times 100. 12/25 times 100. Ẹ jẹ́ àtúnṣe. So a ní 25 via 1 25 via 4. So 48 ni ó jẹ́ ṣeun. 48 ni ó jẹ́. Ó yá. Anita ní ó ṣàlàyé tí a ń pè ní decimal numbers fún wa. Ó dà torí àkókò tó ti lọ. So ẹ rí pé decimal numbers nínú ọ̀sẹ̀ tó kọjá ọ̀jọ̀gbọ́n sọ fún wa pé tó bá jẹ́ pé a bá divide integer kan pẹ̀lú integer mìíràn mọ̀ pé fraction la fẹ́ ní àbí. So the division of integers òun ni ó mọ̀ fún wa ní kíni. Ó lè mọ̀ fún wa ní decimal. Ìgbà ni ó mọ̀ fún wa ní decimal. Tó bá jẹ́ pé mo lọ divide integer kan pẹ̀lú integer mìíràn
so ti èmi bá wọn tó wá jẹ́ pé in tí mò ń fi ń divide integer yẹn kì í sínú àwọn tó jọmọ́ factor tí n fi divide yẹn àlàyé tí mo sọ lé ẹgbẹ́ tá a bá ní 5 ọ̀tọ̀ pé 10 over 5 ẹ rí i pé in tó wà numerator mi 10 ní denominator 5 ni ajá gbé ìtumọ̀ ẹni pé mo fẹ́ fi 5 mo fẹ́ fi gé 10 ẹ rí i pé 2 ilé yóò fún mi ìdí tó fi fún wa ní ó nọ́mbà sí ni pé 5 yìí gangan inú factor 10 ẹ mọ́ gbàgbé àlàyé factor tá a sọ síwájú tó bẹ̀ tí tó kọ̀wé wá ṣàlàyé ni pé tó bá ti jẹ́ pé mo fẹ́ divide denominator by denominator tó wá jẹ́ pé tó wà ní denominator yẹn kìí ṣe factor tó wà lókè tó ti yé mi báwọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ sí bá ní 10 over 4 ẹni pé 4 ò sínú factor 10 so tàbá tí a nírú nǹkan báyìí in tá tí ó mọ̀ fún àwọn náà là ń pè ní kíni o à ń pè ní decimal ò là ń pè ní kíni o ò là ń pè ní decimal yìí pé táwa ní 4 over 10 ní ṣe ìjọ mọ̀ fún wa ní pé mo ti mọ̀ pé 2 ni ó jẹ́ so 2 mo lè rí bẹ́ẹ̀ tó kù 2 bá máa ní 2.5 pé kò fún wa ní nọ́mbà òdìdí so in tí wọ́n fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ ni pé kíni o wá mọ̀ in tó jẹ́ kíni in tó jẹ́ decimal yóò mọ̀ wà láàrin integer méjì ti gẹ́ báwọn yóò mọ̀ wà láàrin integer méjì ẹ rí i pé 10 divided by 5 integer kan náà ló fi ti ń ṣe 2 bẹ̀tí bá ní 10 divided by 4 yóò mọ̀ fún mi ní 2.5 2.5 yẹn yóò mọ̀ wà lágbègbè nọ́mbà méjì eléyìí tí ó mọ̀ jẹ́ kí n bá bí àpẹẹrẹ fílẹ̀ 2 and 3 tó ti wá báyìí ẹ rí i pé kí ni ẹ rí i pé decimal láàrin 2 and 3 ó ti ju 2 lọ ṣùgbọ́n kì í ṣe kí ni o kò tí tó 3 ó ti ju 2 lọ kò tí gbé 3 tó ti wá báyìí so ìdí tó fi á ṣàlàyé pé nọ́mbà yẹn mọ̀ wà ní agbede méjì ni ẹ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ ṣàṣìṣe pàápàá jùlọ àwọn tó jẹ́ àwọn ọmọ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ilé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹgbẹ́ tó bá ní kí wọ́n há dérú nǹkan báyìí papọ̀ tàbí tó bá ní 0.002 tó ti yábà yẹn plus 5 ẹ pé wọ́n dá mọ́ lójú so ẹlòmíín tí ó ṣe ni pé yóò lọ gbé fẹ́ fún yìí sí kíni o sí ibi 2 yìí rọ́ọ̀sì ni ẹlòmíín tẹ́ bá bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí pé òun ti rí i pé eléyìí ó gùn ju eléyìí lọ yóò máa gbé eléyìí pọ̀ ju eléyìí lọ rárá o eléyìí ó pọ̀ ju eléyìí torí eléyìí 0 náà ló sì wà kò tí ì tó 1 gbogbo àwọn nọ́mbà tó bá wà ní ẹ̀yìn decimal ẹ rí pé a lè pín wọn sí méjì tábà tí ìgbà tá a ṣe tí a ń pè ní logarithm ẹ̀pá lélẹ̀ alámọ̀pé ní kíni characteristics part tó di ara ẹ̀ àwọn kíni àwọn nọ́mbà tá a máa ń kọ síwájú ká tó kọ kíni ká tó kọ decimal mo ti wá wá ara wọn tó wà ní ẹ̀yìn decimal point mi wọn là ń pè ní kíni o fractional part tàbí mantissa so ajá sí pé tàbá wọ pé decimal number tàbá kọ decimal number yóò máa wà láàrin nọ́mbà méjì so ọ̀jọ̀gbọ́n tí wọ́n fẹ́ ṣàlàyé pé wá rí àwọn nọ́mbà kọ̀ọ̀kan yìí ká pé bí àpẹẹrẹ ìgbà tí mo divide number pa yẹn pé tí bá ní 25 over 8 ẹ̀rí pa àpẹẹrẹ táwọn mú wá nìyẹn ó ní ó máa fún wa ní 3.125 tó bá fi ní 3.125 yìí 3.525 yẹn òun náà wà láàrin nọ́mbà wo àti nọ́mbà wo láàrin nọ́mbà wo àti nọ́mbà wo ọ̀yà Ayọ̀mídé láàrin nọ́mbà wo àti nọ́mbà wo ẹjọ́ ìjọmọ lọ́wọ́ àwọn ọ̀dà láàrin 3 àti 4 láàrin 3 àti 4 ẹ ṣeun so láàrin 3 àti 4 ó wá ní àwọn nọ́mbà yìí kọ̀ọ̀kan òun náà ló tún wá ní ààyè wọn gẹ́gẹ́ bí integer náà ṣe mọ́ ní ààyè wọn nínú kíláàsì aláwọ̀kọ́ ó ṣàlàyé place value fún wa pé tí n bá kọ 1 2 3 4 5 6 ìyẹn tó bá dẹ̀ ní pé gbogbo nọ́mbà tá a máa kọ pátá ní mathematics gbogbo integer pátá wọn ò ju mélòó lọ wọn ò ju ẹsẹ̀ lọ láti 0 sí 9 ṣùgbọ́n tó bá jẹ́ pé a fẹ́ kọ nọ́mbà bóyá bílíọ̀nù la fẹ́ kọ ìyẹn tí ó mọ̀ ṣàlàyé ìyàtọ̀ rẹ̀ fún wa náà ni pé kí ni òun náà ní ipò tí nọ́mbà bá wà tí a mọ̀ sí place value ti ara ó dẹ̀ ṣàlàyé láṣẹ kọ place value wa ó lá máa bẹ̀rẹ̀ láti apá ọ̀tún wa ilé ọmọ jẹ́ unit 10 100 1000 10,000 àti kí ni o àti 100,000 so tó bá jẹ́ decimal náà bákan náà àwọn náà máa ní place value wọn tó ti rẹ̀ so place value nọ́mbà eléyìí òun náà ni pé ní kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bo ní bẹ̀rẹ̀ láti ibi tí decimal wà kó tó kan decimal lẹ́ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ mo ṣàlàyé pé 3 yìí kò tí ṣe kí ni kò tí dé 4 agbọ́nrin 3 náà ló ṣì wà báyìí
orí 3 náà ló ṣì wà àyà sí pé lẹ́yìn náà 3 units ni mo ti so 3 units dẹ̀ ṣì ni ẹ̀wá rẹ̀ èyí tó wà ní ẹ̀yìn unit yẹn tàbí tó wà lẹ́yìn decimal a máa gbọ́ ní kíni tenths so 1/10 that is 1/10 so ẹ̀rẹ́ lẹ́yìn òun máa jẹ́ kíni o hundredths so tí wọ́n máa jẹ́ kíni 200 ẹgbẹ́ pẹ̀lú láti mọ̀ tẹ́lẹ̀ ṣe ẹgbẹ́ place value kíni o àwọn integer la mọ̀ tẹ́lẹ̀ ó wà fẹ́ mọ̀. Million. So ìyẹn tí eléyìí bá yé wa tá dẹ̀ sì ti mọ ìgbà tó yẹ pa mọ ṣe kí ni o ìgbà tá mọ ní face value eléyìí kọ so wá sọ pé tá bá ní 3.125 ẹgbẹ́ tẹ́ bá wo frame yẹn sísàlẹ̀ ó la lè kó eléyìí ọ̀yà tá bá fẹ́ pín kọ́ pẹ̀lú kí ni place value kọ̀ọ̀kan ó ní mọ̀ jẹ́ kí ni 3 plus a ní place value eléyìí òun ní kí ni tenth kí ni ìtumọ̀ tenth òun náà ni pé 1/10 tó ti yé eléyìí 200 kí ni wọ́n jẹ́ 2 divided by 100 wọ́n jẹ́ kí ni 5 what 5,000 so that's 5/1000 mo bẹ́ẹ̀ tí yàtọ̀ tó wà láàrin so integer àti ilé tó jẹ́ kí ni àti ilé tó jẹ́ f fraction báyìí àti place value kọ̀ọ̀kan nù wọn àti place kọ̀ọ̀kan nù wọn ní frame mìíràn so eléyìí tí a ń pè ní kíni ó fẹ́ mọ̀ ṣàlàyé rounding wọ́n lè ṣàlàyé nínú tá a ti ṣe kíni rounding ẹ̀kọ́ eléyìí tá a ti kọ́ sẹ́yìn kíni rounding yẹn fara pẹ́ Ayọ̀mídé so rántí ní tí rounding yẹn fara a ti ṣe nǹkan kan tó jọ mọ́ bẹ́ẹ̀ bóyá nínú ẹ̀kọ́ kẹta ni o ó dàbí inú ẹ̀kọ́ kẹta a ṣàlàyé tí rounding jẹ́ a ṣàlàyé tó jọ mọ́ rounding ó náà ní kíni ó náà ní estimating ṣe ń gbá ṣe estimating àbí ó dàbí nínú session ẹlẹ́ẹ̀kejì àbí so bẹ̀ láti ṣe estimating so ìpọ̀ fẹ́ sọ níbẹ̀ náà ni pé kí ni rounding yẹn náà fẹ́ kí ni ó fẹ́ fara pé estimation pẹ̀lú ìyàtọ̀ kékeré so nkọ̀wé ó wá fẹ́ sọ ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ fún wa so ó ní gbogbo àwọn tí a mọ̀ ṣe kí ni àwọn ìṣirò tá a mọ̀ ṣe tó ti yé báyẹn so àti mọ́ lo kí ni o àti mọ́ lo integers àti mọ́ lo integers ó ní ṣùgbọ́n nígbà mìíràn tó bá ipá bá ń lo àwọn integers tàbí bá ń divide tó wá ṣe kí ni o ó lọ fún wa ní decimal number gẹ́gẹ́ bí eléyìí tá ti ṣe síwájú so báyà gẹ́gẹ́ bí àpẹẹrẹ rí pé tí n bá kọ 22 divided by 7 ẹgbẹ́ tá a wá kọ calculator wa yóò máa fún wa ní 3.14 kíní kan mo bó tí ó bá ṣe gbogbo dúró sórí 4 gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tẹ́ bá wo àpẹẹrẹ tí ó ń kọ̀wé mú wa ó ní 15 divided by 15.11 divided by 8.92 yà kí n tó lọ níbà yẹn jẹ́ sọ nǹkan kan fún wa bẹ́ẹ̀ náà táwọn lè pe nọ́mbà yìí fún wa ihò mi mẹ́ni tó ń jẹ́ ihò kí ni ẹ lè pe tí mo kọ yìí mo fẹ́ kẹfẹ́ nu pé mo fẹ́ ṣàlàyé nǹkan kan bẹ́ẹ̀ ihò nọ́mbà tí mo sáàkù yẹn bóyá kí n change gègé mi ká lè rí àgbà. 15.1. ẹ ṣe mọ́ mi ẹ ṣe tẹwà pẹ̀lú wa. 15.11. 8.92. so 15.11 ìmọ̀ gbẹ́yìn ni màá ẹ ṣe ń gan tẹwà pẹ̀lú wa so 15.11 divided by 8.92 ẹgbẹ́ tá lómi bá fẹ́ pé èyí tó sọ ni pé kí ni o 15.11 eléyìí kò tọ́ so tàbí kó sọ pé 8.92 eléyìí kò tọ́ irọ́ lásán nìyẹn so ti ìdí tí ò mú tọ́ ni pé tá bá ní 15.11 ṣe pé àti sọ ẹ mọ́ gbàgbé pẹ̀lú àlàyé tó ń ṣe síwájú pé ìgbà tá ní 3.14 yìí ẹ̀pẹ́ tó ń sọ fún wa ni pé 3.14 yẹn wà láàrin 3 àti 4 àjásí pé tí máa sọ pé 3.14 àjásí pé irọ́ ni mò ń sọ
because in tó wà lẹ́yìn decimal yẹn zero dash ni kò tí tó wà ó ní pé tí máa sọ pé 14 yẹn in sọ in tó kọ ẹ ṣe mọ́ mi so òun yẹn pé 15.11 divided by 8.92 ọ̀jọ̀gbọ́n àwọn sọ fún wa pé tá bá divide number méjèèjì pẹ̀lú ara wọn tàbí tó bá ní calculator ẹ̀rọ ìṣirò rẹ̀ ẹ rí pé tá ní lélẹ̀ 1.6939461883 ẹ rí pé ó gùn lọ kódà kò pín síbẹ̀ so kò pín síbẹ̀ sẹ́yìn tẹ́ bá tẹ àwọn míì sí calculator kọ́kọ́ paná lọ ìgbà tó bá gbé answer wa yóò gbé mathematical error wa pẹ̀lú bó ṣe gùn tó ọ̀jọ̀gbọ́n sọ pé irú nọ́mbà bó ṣe gùn tó yìí so tí ẹ bá wọn yóò mọ bá láàkáyè mu táwa ṣe kí ni tàbá round there up and that's why ẹ gbé táwa ń kọ wáìkì àbíjà mọ́ sọ fún wa gbókè round this number to nearest kìíní kan so bẹ́ẹ̀ significant figure ni o àbí decimal number ọ̀jọ̀gbọ́n àfẹsọ fún wa pé wá rí àwọn nọ́mbà tó bá ṣe gùn tó yìí o a lè gbé sí kí ni tí a ń pè ní significant figure a lè round there lọ sí significant figures a dẹ̀ lè round there lọ sí kí ni decimal numbers n ló fẹ́ mọ ṣàlàyé ní àwọn frame eléyìí tó kàn ọ̀yà wọ́n á fẹ́ mọ ṣàlàyé tí a ń pè ní significant figure akọ́nà ẹ jẹ́ ká tún gbọ́yé pẹ̀lú àlàyé tá a ti ṣe síwájú pé tá a bá ní kí ni tá a bá ní rounding up rounding off gangan ni rounding off ní pé kí ni o bó ṣe gùn yẹn ká dínkù ṣùgbọ́n dídínkù tá a dínkù yẹn tí ó mọ ṣe déédéé tá a dínkù sí so wá ní rounding off yẹn ó ló lè pín sí méjì so a lè ní kí ni o a lè ní round up a dẹ̀ sì lè kí ni a lè ní round down ẹ má gbàgbé pé mo alópin nọ́mbà sí méjì ó ní pé ó ti dé lájì nọ́mbà gbá pé mo ní 0 nísìnyí 1 2 3 4 adẹ̀ ní 5 lórí 9 ṣe ó sọ fún wa pé àwọn nọ́mbà láti 0 sí 4 yìí a ní yóò mọ̀ jẹ́ kí ni ó ní yóò mọ̀ jẹ́ 0 so 5 sí 9 yóò mọ̀ jẹ́ 1 so kí a báyìí òun náà ni pé ká pé nọ́mbà mi nìkan tí n bá fẹ́ dúró yẹn tí n bá wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ tó bá jẹ́ pé ó wà láàrin 0 àti 4 yìí màá máa round it down sí 0 bẹ̀tọ́ wáyé pé nọ́mbà tí ń bẹ lẹ́yìn nọ́mbà yẹn ó wà láàrin 5 àti 9 màá máa round it up sí 1 ìtumọ̀ ìyàtọ̀ tó wà láàrin rounding up àti rounding down yẹn so bẹ́ẹ̀ táàmù tí wọ́n mọ́ lò fún méje òun náà ni à ń pè ní kéde rounding up kí ni àwọn à ń pè ní significant figure ta ni ó ṣàlàyé ọ̀yà ta ni ó ṣàlàyé olóyè Kọ́dírì ẹ káàbọ̀ kí ni significant figure mo fẹ́ kájọ ọmọ ṣe pa mọ́ ọ̀pá gbọ́yé dáadáa o ẹ̀rí pé mo sọ a máa mọ̀túnmọ̀ nọ́mbà a máa mọ̀túnmọ̀ nǹkan kan látara nǹkan òun gangan gẹ́gẹ́ bí wọ́n bá sọ fún wa pé bathroom kí ni bathroom ibi tá a ti mọ̀ ń wẹ̀ ẹ ti gẹ́gẹ́ bá wọn yàrá ìwẹ̀ ẹ̀sẹ̀ ìpa ní sọ pé yàrá ìwẹ̀ yìí tá a tún sí ni pé ilé ìwẹ̀ so kí ni wá ní significant figure tó bá ní nǹkan kan wá significant kí ni ìtumọ̀ rẹ̀ Ayọ̀mídé ṣé wàá gbìyànjú ẹ̀ mọ́ wọn kó mọ́ ọbẹ̀ tí ní Yorùbá ọ̀pẹ́ ìwà èdè náà nù so tó wá ní significant figure kí ló túmọ̀ sí. ó wà important àbí. wẹ́ wọ́n bá ní nǹkan wá significant pé o lè sọ pé ó nípa. I don't know how to explain it. so pé ó nípa ṣùgbọ́n táwọn fẹ́ tún ní ìtú mathematics gan pé significant figure ni pé àwọn nọ́mbà tí èso do ṣẹ́tìgẹ́ bá wọn so ó rí pé tí wọ́n tọ́ bá wọnú àwọn textbook wọ́n sọ pé significant figure are non-zero numbers àwọn nọ́mbà tẹ́ pé kí èso do àjásí gbogbo àwọn nọ́mbà pátápátá wà significant so díẹ̀ bá wọn bẹ̀rẹ̀ tó bá ti lè jẹ́ 0 kò wà significant nìyẹn tàbá ní significant number àwọn nọ́mbà alákọ̀ọ́kọ́ tí è ṣe 0 so ìlọ̀jọ̀gbọ́n fẹ́ ṣàlàyé sìn pé kápẹ́ ń bá nísìn tí bá ní 9.4534 tí bá fẹ́ find tí bá fẹ́ round the number yìí sí kí ni o to 2 significant figure kágbé mo fẹ́ gbé sí 2 significant figure nínú òwe mìíràn wọ́n máa ń pè significant figure ní xf so ti yé so tá bá fẹ́ round eléyìí sí 2 significant figure ẹ má gbàgbé pẹ̀lú àlàyé tá a ṣe nípa significant figure òun náà ní pé kí ni o àwọn nọ́mbà alákọ̀ọ́kọ́ tí è ṣe èdò tẹ̀ 2 significant figure ṣe pé nọ́mbà méjì alákọ̀ọ́kọ́ tí è ṣe 0 ajá sí pé kí ìbò máa ti bẹ̀rẹ̀ o máa bẹ̀rẹ̀ láti 9 máa kà alákọ̀ọ́kọ́ ni pé 1 2 ajá sí pé bíbá yìí máa ti dúró ṣùgbọ́n kí n tó ń dúró ń bẹ̀ mọ́ gbàgbé aláwo nọ́mbà tó wà ní kí ni o tó wà lẹ́yìn 4 yẹn kí nọ́mbà tó wà lẹ́yìn 4 mi nìsín ẹ rí pé 5 ni ṣẹ̀pẹ́ 5 wo agbọ́nrin èwo ló wà ó wà láàrin 5 àti 9 ó wà láàrin nọ́mbà tá a máa ṣe kí ni o tá a máa round up sí 1
mo bó ti wá báyìí ajá sí pé 4 ni ibi ẹni 2 significant number ti tán màá wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ tí ń ṣe 5 adẹ̀lá máa ráǹdì 5 up to 1 tọ́rọ wà láàrin agbọ́n ní nọ́mbà tá máa ráǹdì sí up so ajá sí pé 1 plus fọ́nsìn yóò mọ̀ fún mi 5 ilé ọmọ ajẹ́ 9.5 ẹ̀wá ní tẹ́ bá ti ráǹdì up tán gbogbo nọ́mbà tó bá wà lẹ́yìn significant number ẹ̀ máa sọ di 0 ilé ọmọ ajẹ́ 0 0 0 ẹ̀jẹ̀ ìsàlàyé yẹn lẹ́ẹ̀kan sí òun náà ní ṣe ká gbé 9.453 fọ́nsìn mo á fẹ́ gbé sí 3 significant figure ẹ má gbàgbé kí ni 3 significant figure ọmọ ajẹ́ pẹ̀lú àlàyé tí mo ṣe Ayọ̀mídé nọ́mbà mẹ́ta alákọ̀ọ́kọ́ tí èṣe kí ni o tí èṣe 0 tí èṣe òdo tí èṣe òdo ẹ ṣeun ajá sí pé ilé ọmọ jẹ́ 1 2 3 ìbáyìí máa ti dúró ṣùgbọ́n kí n tó dúró níbi 5 yẹn mo lá máa wo nọ́mbà tó wà ní ẹ̀yìn 5 àbí nọ́mbà tó wà lẹ́yìn 5 ń sìn òun ṣe 3 àwa ò pé ṣé 3 yìí ó sáàmà aráǹdì up ní àbámà aráǹdì ẹ̀ down pẹ̀lú àlàyé ẹ rí pé kí ni o àmà aráǹdì ẹ̀ down sí 0 nítorí mo sọ àtàyè pé nọ́mbà ẹ̀ ó wà láàrin 0 sí 4 àmà aráǹdì ẹ̀ down sí 0 tó wà láàrin 5 sí 9 àmà aráǹdì up sí 1 ajá sí pé àmà aráǹdì eléyìí down sí òdo yóò máa jẹ́ 0 plus 5 yóò máa jẹ́ 5 báyìí kan náà yóò máa jẹ́ kí ni 9.45 àwọn tó bá kú lẹ́yìn rẹ̀ yóò máa jẹ́ 0 0 mo bó ti wá báyìí so ẹgbẹ́ tẹ́ bá wo búwe tí wọ́n bá ti ráǹdì nọ́mbà up báyìí wọ́n kọ́ bí 0 wọ́n kọ́ ìsíkọ̀ tó sì tán wọ́n máa ń kọ́ orúkọ báyìí so ìtumọ̀ eléyìí náà ń pé kí ni o approximately ń pé kì í ṣe ń tọ́ wá bẹ́ẹ̀ gangan ni pé àti approximate ẹ̀ àti ráǹdì up ni mo bó ti yé mi báyìí ọ̀yà àwa sọ pé nọ́mbà significant figure ni nọ́mbà alákọ̀ọ́kọ́ tí èsè 0 ọ̀dà tí bá nírú nǹkan báyìí kọ́ tí bá ní 2.0498 ẹ̀tìkẹ́tẹ̀ wà 2.0498 tí bá ní ká gbé nọ́mbà ilé sí 3 significant figure kí ni ó jẹ́ sàárẹ̀ tí ó sọ ní orí ìkànnì Facebook náà kí ni ó jẹ́ a ní 2.0498 a ní ká gbé sí kí ni o tí wọ́n bá tí iṣẹ́ bá sọ máa gbé correct to 3 significant figure correct to 3 significant figure kí lè yóò jẹ́ ọ̀yà ajẹ́ 2.05 2.what 05 2.05 ẹ ṣeun ẹ rí pé inú tí àwọn akẹ́kọ̀ọ́ mi mọ́ sí àṣìṣe ń bẹ ni pé parí sọ pé kí ni nọ́mbà mẹ́ta aláwọ̀kọ́ tí èso òdo ẹlòmíràn gbẹ wọ́n ti ní nọ́mbà aláwọ̀kọ́ tí èso òdo kò wá ní ka 0 yìí mọ̀ rárá o tó bá ti lè jẹ́ pé 0 yẹn tó bá wà ní àárín nọ́mbà ajásígbà mọ̀ kà mọ́ nọ́mbà yẹn sẹ́ mo rẹ́gẹ́ tí mo sọ báyìí so that's why a gbé 1 lélẹ̀ náà a tún ká ilé mọ́ 2 a kà mọ́ 3 a ní sọ pé ẹ̀ ṣe bí wọ́n ti sọ pé 0 wà significant tẹ́lẹ̀ pé student yóò sọ ní ẹgbẹ́ wọn kú ti sọ pé 0 wà significant a ní ká mọ́ jọ irọ́ a kà mọ́ tó bá ti lè mú wà láàrin nọ́mbà so ti yé wa báyìí so ilé ọmọ jẹ́ kí ni so a wá wo nọ́mbà tí ó wà lẹ́yìn rẹ̀ ẹ pé 9 ló wà lẹ́yìn rẹ̀ aláwọ̀ around 9 up to what to 1 so tàbá ro 1 ọmọ fọ́ ilé ọmọ jẹ́ 2.05 àdèláwọn tó bá lẹ́yìn rẹ̀ ọmọ jẹ́ 0 tó bá wà lè má fi 0 yìí sí ìdí ni pé kí ni ọ ẹ pa ní 0 ni so ti yé so nọ́mbà tó wà lẹ́yìn decimal a sọ fún wa pé kò ṣe kí ni kò tó 1 0 náà ló dẹ̀ ṣì wà so tí bá dẹ̀ kọ 3.0 ẹ̀ bá ti mọ̀ pé ìtumọ̀ náà pé 3 ni tí 0 bá parí decimal kan tó bá wù wá lè kọ tó bá dẹ̀ ṣì wà a lè mọ́ kọ ṣùgbọ́n ìdí tí mo fẹ́ ká fi mọ́ ọkọ̀ ilé yìí ni pé ẹgbẹ́ tẹ́ bá wo frame 63 ìwé yìí ọ̀jọ̀gbọ́n tó fẹ́ mọ ṣàlàyé tí à ń pè ní trailing zeros that's why I love good wà careful so wọ́n fẹ́ mọ ṣàlàyé tá à ń pè ní trailing zero ẹni 0 yìí trailing zero ni because tí n bá ní nọ́mbà mìíràn ká pé mo ní tí ì ṣe ẹ̀mí ilẹ̀ decimal gẹ́gẹ́ àpẹẹrẹ bá ní 95786 tí n bá ní ká gbé eléyìí sí kí ni o mo fẹ́ ká gbé eléyìí sí 3 significant figure bákan náà ṣe pé 3 significant figure tabaka 1 2 3 àbí aláwo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ tí ń ṣe 8 sáàmà around the up ní àbídá àmà around the up ti 1 1 plus 7 yóò jẹ́ 8 yóò máa jẹ́ 958 ẹ rí pé in tí student mi ò sọ ní pé wẹ́ wọ́n kú ti ní 0 tó bá ti wà ká máa kọ́ mọ́ yóò wá domi báyìí rọ èyàn ní dúró síbẹ̀ yóò tún wá fi 0 0 yẹn sí torí 0 0 ibi báyìí òun wá significant
bẹ́ẹ̀ tó bá yẹ pé ẹ̀yìn decimal ní 00 yẹn wà ẹ̀yìn decimal pátápátá ó ti so ìyẹn ò wà significant so ilé ìlà ń pè ní trailing zero níbi báyìí náà trailing zero náà máa ń pè díẹ̀ so that's why ẹni téèyàn bá fẹ́ ṣàṣìṣe bẹ̀tẹ̀ yẹn bá ti gbọ́ yé dáadáa tán ẹ̀yẹn lè mọ̀ yàtọ̀ rẹ̀ bẹ̀tẹ̀ nígbà wà téèyàn bá ń kọ́ ọmọ lọ àbẹ́ tó jẹ́ bí àwa tá ó jẹ́ pé teacher ni wá à ń kọ́ mathematics náà ní bí a gbọ́dọ̀ ṣàlàyé kíni ẹ̀ dáadáa so that student onímọ̀ ṣàṣe pé ìgbà tí àǹtí wa kó kọ́ wa ó ní tí 0 bá ti parí rẹ̀ à ní kọ́ sí rárá fún decimal number nìkan lé yẹn bẹ̀tẹ̀ wáyé pé integer náà ni 0 yẹn á kọ síbẹ̀ torí 0 yẹn òun dẹ̀ ṣe kí ni ó dẹ̀ ṣe ní values so ó dẹ̀ ṣe ní values eléyìí tí a ń pè ní kíni tí a ń pè ní trailing zeros lè kó tán bẹ́ẹ̀ so ó dà jẹ́ tí a bá ti mọ̀ bá ṣe lè round up numbers significant figure ńkọ́ báyìí bó wá ní tí decimal numbers ká tètè mú kí àkókò tó lọ ẹgbẹ́ àti mọ̀túnmọ̀ decimal numbers a lè máa mọ̀ decimal numbers àyè decimal number kan tí a gbé ní decimal places gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní 2.3 nsìn ẹgbẹ́ nọ́mbà mélòó wà lẹ́yìn decimal nọ́mbà kan péré ni nọ́mbà yìí a máa sọ pé wà ní 1 decimal place wọ́n máa ń pè ní 1 dp so tí n bá kọ 2.34 gẹ́gẹ́ bí wọ́n mi ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan pé a lè sọ pé 2.34 so tí n bá kọ 2.34 nsìn so ìtumọ̀ 2.34 ni pé nọ́mbà ilé wà ní kí ni 2 decimal places so decimal place ni pé iye nọ́mbà tó bá wà lẹ́yìn decimal point òun ni ó mọ̀ sọ iye decimal places tí nọ́mbà yẹn wà so tí máa wọ pé 2.34578 how many decimal places nọ́mbà ilé yìí wà ẹgbẹ́ láì láàjà tá a rí inú ilé ọmọ wa ní kí decimal places tó wà so ó wà ní 5 decimal places so bá a ṣe round the numbers sí significant numbers significant figure gẹ́gẹ́ náà la ṣe lè round the numbers sí kí ni o nearest decimal place so tí wà báyìí so nearest decimal places ní ọ̀jọ̀gbọ́n fẹ́ fi ṣàlàyé pé tá a bá ní decimal places òun nọ́mbà tó yẹ pé a mọ̀ ká láti apá ọ̀tún decimal point yẹn so ṣùgbọ́n fi eléyìí tá ń lò fún significant figure náà òun náà láti mọ̀ lò fún kí ló fi tá ń lò fún significant figure tí a ń pè ní òfin rounding òun náà ni pé ká pé mo fẹ́ gbé nọ́mbà lọ sí significant figure kan níbi tí nọ́mbà òun ti pín bẹ́ẹ̀ nísìnyí ẹgbẹ́ 957 yìí ní 3 significant figure ibi 7 ló ti pín aláwo tó wà lẹ́yìn rẹ̀ tó bá yẹ pé nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ tó bá wà láàrin 0 àti 4 alámọ̀ round it down sí 0 tó bá wà láàrin 5 sí 9 àmọ̀ round it up sí 1 tó ti yẹ wá so wọ́n á ṣàlàyé pé kí ni òfin tá ń lò fún significant figure yẹn náà ó tún rọ̀ mọ́ decimal place ayáṣẹ́ pé tí n bá ti mọ decimal place tí mo fẹ́ dúró gangan ṣùgbọ́n kẹ́ni tó dúró bẹ̀rẹ̀ máa wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ máa round it up ni àbí máa round it down gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé mo tó rí nọ́mbà eléyìí so correct so 24782 number 1 decimal place 2 decimal places 3 decimal places so ẹ má gbàgbé ẹgbẹ́ kò lè ra 3.2478 kí ni ọmọ jẹ́ ọlámọ̀kọ approximately so ẹ mọ́kọ so ìtumọ̀ ẹni pé wọn ò jọ ó kàn sí kí ni ó súnmọ́ ní kì í ṣe nọ́mbà wọn gangan so eléyìí sí 1 decimal place ni pé níbo ni 1 decimal place ti kọ́kọ́ pín gangan ẹgbẹ́ ìbàyìí ni 1 decimal place ti pé that is nọ́mbà kan lẹ́yìn decimal ẹ̀dẹ̀ wọ́n gbàgbé ká tó dúró mbẹ̀ a máa wo pé nọ́mbà wo ló wà lẹ́yìn kí ni o nọ́mbà wo ló wà lẹ́yìn nọ́mbà tá a ti fẹ́ dúró yẹn 4 a wò pé sá máa round up ni àbí down ẹ̀rí bá máa round 4 down to 0 ní àbí orí 4 so yóò di 0 wọ́n máa jẹ́ 0 plus 2 so yóò wọ́n ti fan 2 yóò máa jẹ́ 3.2 so correct to 1 decimal place mo fi ti yàrá yẹn correct to 1 decimal ẹ̀rí pé tẹ́ bá wò nísìn kí decimal place tó wà ń bẹ̀ 1 decimal place ni eléyìí pọ̀ tábà ní 3.2478 a fẹ́ gbé lọ sí 2 decimal places kí ni ó jẹ́ ẹ jẹ́ ká sọ àwa táwa lórí kan ní Facebook àdásí lálẹ́ yìí ọ̀yà kí lélẹ́ yóò jẹ́ ní 2 decimal places mo mọ̀ pa ọmọ ẹ rí i pé àwọn ìpìlẹ̀ ṣáà pé nǹkan sọ fún wa pé àwọn iṣẹ́ ìpìlẹ̀ láti kọ́kọ́ fẹ́ ṣe bàtà bá fi rọ́ṣẹ́ díẹ̀ sí á ti bọ́ sí àwọn àgbàmì iṣẹ́ ṣùgbọ́n ta ká mọ ilé yìí náà so kí lélẹ́ yóò jẹ́ ní 2 decimal places so 3.2 sir
so 3.25 ẹ ṣeun bíbá ìlú ẹ̀ka ti dúró sùn wá wo nọ́mbà tó wà lẹ́yìn rẹ̀ ẹgbẹ́ 7 ló wà lẹ́yìn rẹ̀ a máa rán ní 7 up sí 1 yóò máa jẹ́ 1 + 4 yóò mọ̀ fún wa ní 5 ẹgbẹ́ a sọ pé 000 kí nítorí decimal place la fẹ́ gbé lọ ẹ̀dẹ̀ mọ́ gbàgbé tá a bá fẹ́ mọ decimal place tó wà òun nígbà àkàyè nọ́mbà tó wà ní ẹ̀yìn decimal ẹ̀rí pé nọ́mbà méjì ló wà lẹ́yìn decimal bí i lọ́sùn sọ wá pé lè jẹ́ kí ni correct to 2 decimal places so fún 3 decimal places ń kọ́ òun náà lè yóò mọ jẹ́ 3.248 so 3.248 so torí 7 lẹ́ẹ̀ka ti dúró ṣùgbọ́n nọ́mbà tó wà lẹ́yìn 7 8 ni so 8 yẹn a máa round up sí kíni o a máa round up sí 1 a máa round up sí 1 so ìjẹ́ tí eléyìí bá yé wa nǹkan kan tó máa ń dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ student especially àwa tí ẹgbàá bá ń kọ́ àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo máa ń fi irú àwọn ìbéèrè báwọn mo fi máa ń dá wọn lágara ọ̀dà bó ní ká pé bá ní irú nọ́mbà báyìí ńkọ́ tí bá ní 9.994 wọ́n ní ká gbé lọ sí kíni 1 decimal place kí nọ́mbà yóò jẹ́ ní 1 decimal place correct to 1 decimal place tani ó sọ kí ni ọmọ jẹ́ ní 1 decimal place a jẹ́ 10.0 10.0 ẹ ṣeun yóò fún wa ní 10.0 tẹ̀gbẹ́ tó wọ́n gbé nísìnyí báyìí 1 decimal place ibi orí ibi tó yẹ kó ti pín sí lélẹ̀ àdẹ̀sọ pé ká tó lè pín sórí rẹ̀ á wo nọ́mbà tó tẹ̀lé tẹ̀gbẹ́ nọ́mbà tó tẹ̀lé náà tún jẹ́ 9 a máa rán di 9 up sí 1 a máa ní 1 + 9 tí ń ṣe 10 tí wọ́n á lè kọ́ gbogbo 10 tó tá bá tún kọ 10 àti dá wàhálà mi lẹ̀ torí 2 decimal places ni wọ́n pè 1 decimal place ni wọ́n pè ajásí bá tún kọ 0 á fi 1 pamọ́ so ti ẹ báyìí tí bá fi 1 pamọ́ sí 9 sọ̀rọ̀ pé fún mi 10 yóò máa jẹ́ kí ni 10 àtún àtúgbò rẹ̀ pé 10 lásán tó tá bá sọ pé 10 nọ́mbà ìhó nọ́mbà ló wà ṣùgbọ́n abẹ́rẹ́ sọ pé 1 decimal place ló wà yóò máa jẹ́ 10.0 so kí ni ẹ̀ tó jẹ́ 10.0 so fún àwọn táwọn bá ń kọ́ àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ so a lè fi àwọn ilé ẹ̀ káfí ṣàlàyé fún wa so kí a tó parí ní frame 63 so ẹ rí i pé wọ́n ṣàlàyé trailing zeros ọ̀jọ̀gbọ́n ṣàlàyé trailing zeros mo dẹ̀ ti mẹ́nu bà á lẹ́ẹ̀kan pé tá a bá ní trailing zeros òun náà ni pé ló nígbà mìíràn zero yẹn a máa fi wọ́n sí kíni o láàrin nọ́mbà láti lè jẹ́ pé yóò máa fi kíni o láti satisfy àwọn condition kan so tí bóyá à ń gbé nọ́mbà kan lọ sí kíni decimal place ni àbí significant figure ajá sí pé Ayọ̀mídé 0 eléyìí sí kíni o kí láwọn pè 0 tá a kọ́ mí báyìí sọ pé kì í ṣe pé a kàn gbé sí ni torí tó ṣẹlẹ̀ mí báyìí ajá sí pé 0 mí báyìí náà trailing 0 so tí tó bá yẹ pé òun gbé 0 sí nọ́mbà kan láti fi lè jẹ́ pé láti fi lè compensate inexactness kí ni yẹn àìtó rẹ̀ trailing zeros ni ó mọ̀ jẹ́ sọ̀rọ̀ pa lè ní trailing 1 náà for example sì ti bá ní 9 ṣe pé 9 sì mo lè gbé 9 náà lọ sí fraction ṣe pé 9 sí fraction àlọ́ yóò mọ̀ jẹ́ kí ni 9/1 so àìpélé ilé trailing 1 náà because kì í ṣe pé 1 yìí gangan kò wá ń bẹ̀ nípìnlẹ̀ ṣùgbọ́n a gbé sí látàntorí pa fẹ́ kí ni o a fẹ́ kó diffraction àgbé 0 eléyìí náà sí látàntorí pa fẹ́ kó jẹ́ kí ni ó wà ní 1 decimal place so ti yé bá so ìgbà tá a gbé nọ́mbà eléyìí tá a gbé lọ sí 1 significant figure a lọ pé yóò mọ̀ jẹ́ 500 0 méjì ìkọ̀yẹ́ kó wà bẹ̀rẹ̀ a gbé sí látàntorí pé eléyìí a gbé sí 2 significant figure so eléyìí la máa pè ní trailing 0 so torí àkókò tó ti lọ púpọ̀ so a máa dúró ní ibi báyìí adẹ́sìmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ mọ́ rọ̀ wá láti jẹ́ pé àwọn ìbéèrè eléyìí tí ó wà ní abẹ́ àwọn ẹ̀kọ́ yìí láti mọ ṣe wọ́n kádẹ̀sì fi mọ sọwọ́ sí orí agbọ́nrin Telegram fún àwa eléyìí tí ó bá yé wa ń bẹ̀ so tàbí eléyìí tá lè jọ kó papọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ a máa tẹ̀síwájú níbi tá a dúró sí a ti fẹ́ parí àwọn ẹ̀kọ́ eléyìí tó jẹ́ àwọn ìṣẹ̀ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tá a bá ti parí àwọn ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yóò tún bọ́ sí ibòmíràn so kí a ṣe ìfaradà a máa gbà gbogbo tá a ti mọ̀ tẹ́lẹ̀ ni wọ́n ń kọ́ wa pé kódà bá ti mọ̀ tẹ́lẹ̀ náà àtúnṣe kí ni àtúnṣe àwọn ìrántí kọ̀ọ̀kan pàápàá jùlọ fún àwọn àtọ́ ẹgbẹ́ à ń kọ́ àwọn ọmọ ní ilé ìwé so màá fi àsìkò yìí bí àwọn tá a bá ní ìbéèrè kan àbí ìbéèrè mìíràn bóyá lórí eléyìí tá a ti kọ́ sẹ́yìn ni
àbí eléyìí tá a kọ́ léni tàbí lórí gbogbo àwọn ẹ̀kọ́ eléyìí tá a ti ń kọ́. Sáré tó ní ìbéèrè. So nígbà tí a ń wo àwọn tó ní ìbéèrè a kí àwọn màmá, so ẹ má bínú, ní ọ̀sẹ̀ tó lọ náà mo rí pé ẹ wá, ṣùgbọ́n ìgbà tí mò ń tún fídíò wò láti bẹ̀rẹ̀ mo gbọ́ yín. Ẹ ṣé púpọ̀ tí ẹ ń darapọ̀ mọ́ wa. So kò túmọ̀ sí pé wọn ò mọ̀, wọ́n mọ̀, ṣùgbọ́n wọ́n tún fẹ́ fi ṣe kíni láti fi jẹ́ pé kíni o láti fi lè jẹ́ pé kọ́mọ̀ sùn wa ládẹ́ ṣe fi lè mọ́ ṣe encourage àwọn ọmọ kéékèèké náà gẹ́gẹ́ bí àwa yìí náà, kí Ọlọ́run bá kó bá dúró tì yín mà. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. So a dúpẹ́ púpọ̀ fún àwọn táwọn wà ní orí ìkànnì Facebook ni àti àwa tí àwa sì Zoom báyìí náà. So mo tọrọ gáfárà fún mo tọrọ gáfárà fún àwọn àṣẹ tí ó ń bá ẹ̀rọ lẹ́nujọ́ mẹ́ta yìí. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà ní orílẹ̀-èdè wa, a sì ti mọ pẹ̀lú Nàìjíríà bá bó ṣe ṣe wà. So kí a máa bá mi gbà bẹ́ẹ̀ títí tí máa fi dé àyè mi padà. So ìgbà tí ó sì ìbéèrè a máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Sir, ẹ kó òǹgbẹ sà.